nítorí àbùkù tí wọ́n fi kan ẹnì kejì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé amòfin Abdulrahim Adébáyọ̀ Lawal ní là ń sọ nípa ẹ̀ o nítorí àbùkù tí wọ́n fi kàn án tí wọ́n yẹ̀yẹ́ ní ìlú Òkè-Ò tó wà níjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níṣe ni wọ́n mà ti lọ ń bẹ igbákejì gómìnà àti gómìnà náà tó sì jẹ́ pé kábíyèsí Oǹjò ti ìlú Òkè-Ò èèyàn ọba ọ̀mọ̀wé Rafiu Oṣuọlálé Mustapha Adéìtàn kejì ló síwájú àwọn ọba àti àwọn àgbààgbà ìlú Òkè-Ò láti lọ bẹ igbákejì gómìnà èèyàn amòfin Abdulrahim Adébáyọ̀ Lawal àti gómìnà Ṣèyí Mákindé fúnra ẹ̀ pé kí wọ́n jọ̀wọ́ ọmọdé kì í mẹ̀kọ jẹ kó má ra lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n yẹ̀yẹ́ igbákejì gómìnà ní ìlú Òkè-Ò kò lọ́wọ́ òun àti gbogbo àwọn àgbààgbà àtàwọn afẹ́nifẹ́re ìlú Òkè-Ò nínú bí kò ṣe wípé àwọn tí wọn ní àṣẹ àwọn láti ṣerú ẹ̀ àwọn ló ṣe irú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ yẹ̀yẹ́ ẹni tí gómìnà rán wá yẹn igbákejì ẹ̀ tó sì fẹ́ ba ìlú Òkè-Ò àti Oǹjò tí wọ́n fẹ́ bà wọ́n jẹ́ lójú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà Ṣèyí Mákindé tó jẹ́ olórí oko ìpínlẹ̀ Ọ̀yọ́ káàfàtà. ẹ rántí pé lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kọkànlá tí a lò kọjá yìí ètò olóyìnbó ń pè ní the 29th of November 2025 tó jẹ́ ọjọ́ àbámẹ́ta tí ṣe sátidé tó lọ lọ́hùn-ún òun ni wọ́n máa ṣayẹyẹ Òkè-Ò Day níbi tí gbogbo àwọn ọmọ bíbí ìlú Òkè-Ò ní orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé tó ti péjú pésẹ̀ láti ṣẹ̀yẹ fún ìlú wọn àti láti wá bí ìdàgbàsókè àti ìtẹ̀síwájú yóò ṣe bá ìlú Òkè-Ò tó wà níjọba ìbílẹ̀ Kájọlà ṣùgbọ́n nítorí ojú gómìnà Ṣèyí Mákindé tó dí tí wọ́n pè gẹ́gẹ́ bí àlejò pàtàkì lọ́jọ́ náà ni ló máa ṣe ran igbákejì ẹ̀ ìyún amòfin Abdulrahim Adébáyọ̀ Lawal ìpè òun ni kó lọ ṣe ojú òun níbẹ̀ kó sì ṣojú òun dáadáa ṣe níbi tí ẹnikẹ́ni bá ti ṣojú gómìnà bíi pé gómìnà náà ló wà ń bẹ̀ ni ọ̀wọ̀ tán bá sì lè fún gómìnà ó di dandan kan máa fún irú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n o nígbà tí amòfin Abdulrahim Adébáyọ̀ Lawal tó fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ ka ọ̀rọ̀ àpilẹ̀kọ tí gómìnà fi rán sí àwọn ará ìlú Òkè-Ò ó ní ọ̀rọ̀ máa di wàhálà lọ̀rọ̀ di woro sí woro nígbà tí àwọn ọ̀dọ́ kan tó bẹ̀rẹ̀ sí ní máa pariwo lé lórí tí wọn ò jó sọ̀rọ̀ tó sì ń pariwo àrọ́wọ́ yín tó ń fẹ̀hónú hàn pé gómìnà Mákindé ò ṣe nǹkan kan sí ìlú Òkè-Ò rárá àti pé gbogbo ìlú Òkè-Ò àti àwọn ìlú tó súnmọ́ bí ìlú Ìlérò ẹni gbogbo ẹ̀ ti bàjẹ́ kọjá sísọ. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀rọ̀ náà ó bá Adébáyọ̀ Lawal lójijì kódà ẹsẹ̀ igbákejì gómìnà fẹ́ wọlé tuurutu tó sì jẹ́ pé lẹ́yìn tó sọ̀rọ̀ tó lọ a gbọ́ pé inú ò dùn rárá sí nǹkan tí ó ṣẹlẹ̀ nítorí pé wọ́n lè rò pé àwọn àgbààgbà ìlú Òkè-Ò pàápàá Oǹjò ìlú Òkè-Ò ọba Rafiu Oṣuọlálé Mustapha Adéìtàn kejì mọ̀ nípa bó ṣe yẹ̀yẹ́ igbákejì gómìnà ni ló jẹ́ kí wọ́n ṣàbẹ̀wò sí ọ́fíìsì gómìnà ní ìlú Ìbàdàn pẹ̀lú àwọn àgbààgbà míì tí wọ́n sì lọ fún igbákejì gómìnà lẹ́tà láti bẹ̀ẹ́ wípé àwọn ò lọ́wọ́ sí bá ṣe yẹ̀yẹ́ o tí wọ́n sì tún ní kó bẹ gómìnà Mákindé nítorí pé àwọn ṣàtìlẹ́yìn fún òun àtijọba àwọn sì dúpẹ́ àwọn mọ rírì gbogbo ohun tó ṣe sí ìlú Òkè-Ò